ó tún ti ṣẹlẹ̀ o ẹ wá gbọ́ nǹkan tí àdàbà Síónì sọ nípa màmá ewé Dorcas Adéyínká màmá ọba ńlá àbúrò Lizzy Anjorin yẹn Mr Lanre àti Lizzy Anjorin fún rẹ̀ fídíò eléyìí kún ó wà fully loaded bẹ́ẹ̀ ṣe wá ń wọ ẹjọ́ ẹ máa bá mi like ẹ máa bá mi share kẹ máa comment ẹ̀yin tí ẹ dẹ̀ tí subscribe ẹjọ́ ẹ make sure pé tẹ subscribe button yín kò ná yín ní owó kankan kò ná yín ní extra data ọwọ́ tẹ fi ń like tẹ fi ń share tẹ fi ń comment tẹ fi ń subscribe ẹ ní fi gbọ́ ọmọ sí lágbára Ọlọ́run ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ o nǹkan rí nǹkan ayọ̀ lẹ máa fi ṣe thank you. ìjọba gan tí ní káwọn èèyàn jáde kan lọ clean wọ́n jáde. wọ́n ti jáde náà people obey him tó bá ní ha ni. in fact ọlọ́run àwò fún ìyá ẹ̀rọ àwò tàwa náà. ìlara olòṣì ìlara ní Sowore yẹn ń bá kiri ìlara kẹ́ni má ní òun ló ń bá káàkiri kẹ́ni má ní. ọfẹ mọ ọmọ yẹn sábẹ́ the same thing náà ni ọmọ president wa náà káwọn jọ ṣiṣẹ́ papọ̀ iṣẹ́ òun lẹjọ fẹ́ ṣe glory ọmọ ọlọ́mọ ẹ fẹ́ máa gbà á fún kíni níbo. wọ́n fẹ́ báyìí wọ́n fẹ́ kó corrupt ẹ̀ bíi tiwọn ní tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n fẹ́ corrupt ẹ̀ ni wọ́n á kówó fún wọn á corrupt ẹ̀ so wọ́n á lè máa use ẹ̀ ẹbẹ̀ gbọ́tán ló ń campaign fún APC ẹ wo bọ́n ṣe manipulate wọ́n ṣe kó sí lórí wọ́n ní he said the youth they don't he's trying to play around the head of money. ayé yìí ní dọ́gbọ́n ti ṣe kíní ẹ̀sẹ̀ ló ti náà wọn ò ṣe politics tẹ̀ ibi tó bá wùn yìí tó bá ti pé yín ni kẹ́ lọ dìbò sí. ọ̀rọ̀ tó bá sọ ọmọ especially boy tí wọ́n pè ní D1 tó ṣe rí bí òṣùrù náà yẹn boy yẹn kò sí ọpọlọ kankan ní orí D1. irọ́ bayé ẹ̀jẹ̀ irọ́ bayé ẹ̀jẹ̀ ẹnu ẹ̀ ṣukutu òṣì yẹn irọ́ bayé D1 jẹ́ olóṣì kò ní integrity ẹ̀yọ̀ kan báyìí àwọn èèyàn máa ń ṣépè fún ni ó máa rí òótọ́ lẹ̀ báyìí ó dẹ̀ máa mórí wọgbó lọ. dímù mú dí ọ̀dẹ̀ dímù rọm dímù rọm ọpọlọ gbọ́n yẹn ò ní ọpọlọ kankan lórí. Ọlọ́run lọ ṣe kinní ní kinní ọ̀n jẹ́ kó dúró ọ̀n pariwo ni pé kó máa lọ. níbo nìyẹn. ọjọ́ dúró má tẹ̀ ló ń bẹ̀ pàápàá. ṣé díwọ̀n. díwọ̀n yes wọ́n nà án bẹ̀. wọ́n nà tí gbogbo ẹnu ẹ̀ wú báyìí wọ́n fẹ́ lù kọ́. wọ́n nà án bẹ̀. ó dàbí lábùjá ni àbí bó tiẹ̀ ni. bí ti ẹ̀rántí ibi tó lọ wọ́n nà wọ́n fẹ́ nà pa ìgbẹ́ ló ti máa mọ̀ pé òun. Ọlọ́run fẹ́ kó dúró. àwọn tí ò ní integrity kankan. ó wá lóun máa lọ lẹ kínní ló bá lọ gbìyànjú ló fi lọ gbé. kínní bíbọ̀dì ó ló fẹ́ lọ ṣe bíbọ̀dì wọn bí dáa AI ló lò wọn bí dáa kó gbé fọ́tò tó bá bí dáa bí wọn if they born you well born your papa well if na your papa born you lọ gbé fọ́tò very dark one kí wọ́n fi ṣe bíbọ̀dì bí lọ ní ṣe yẹn wọ lọ ṣe bẹ́ẹ̀ tó bá ní ṣẹ́wọ̀n ó máa ṣẹ̀wọ̀n ọmọ àlè gbogbo. lórí burúkú ni ọmọ ọba ńlá yẹn bá palm rubber ni àwọn eléyìí. ẹ jẹ́ ń play kíní ṣẹ́ríkì yẹn rán ká tiẹ̀ gbọ́n tó sọ à ń pè ń padà. imagine ṣẹ́ríkì ó ń dà báyìí ó ti sá lọ ṣẹ́ríkì ti sá lọ. kí ló ṣẹlẹ̀ kí làpapọ̀ ṣe ń dìbò. ọmọ ọlọ́mọ ló ń ṣiṣẹ́ ṣẹ́ríkì mo ń gbádùn ṣẹ́ríkì lọ́sìn níbo ló sá lọ. ṣẹ́ríkì ti sá lọ. ṣẹ́ríkì ti sá lọ. ọba ńlá ó wá fún ọmọ ọlọ́mọ ní first attack mi ì máa rí fídíò yẹn mọ́ ta ló jù sí mi ná ló bá tán.
Oh my. Ta ló ju fídíò Ṣẹ́ríkí sí mi náà? Àǹtí Kẹ́mi ṣẹ́yìn kọ́ lẹ ju fídíò Ṣẹ́ríkí sí mi. Àwọn olè lè. Gẹ́nu sọ́hun gidi rìn, nǹkan tó bá ń sọ ni o sọ, má interrupt àwọn èèyàn, má máa gbé àwọn èèyàn lọ báyìí. Òun sọ nísìnyí ọdún òun fi kíní wọ̀n nísìnyí, àbí o rí nǹkan parọ́. Kí ló wà bẹ́ẹ̀? Olùsí ni ẹ́. Ọ̀rọ̀ mẹ́gà tó ń sọ yìí, mẹ́gà ò tọrọ owó lọ́wọ́ ẹ̀. Ìwọ náà ló ń fi sáì béèrè lọ́wọ́ mẹ́gà yìí pé ṣé lè ṣàjọ́rì ló bí ọmọ yẹn kìnnìkan. Tó ń fi sáì béèrè lọ́wọ́ Lizzy Anjorin, tó ń fi sáì béèrè lọ́wọ́ mẹ́gà lórí ọ̀rọ̀ Lizzy Anjorin. Orí ẹ̀ ti burú ẹ̀sà mọ́ǹkì. A ṣí èrè obìnrin ní ẹ̀wọ̀n gbọ́dọ̀ máa gbójúlé ẹ̀. Àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ gọ́ọ̀sì ó sì máa bà tí wọ́n jẹ́. Olórí burúkú ni ẹ́. Good evening jàre boss lady ìyá àlùbáríkà. A ṣí èrè lẹ́sà mọ́ǹkì yìí abatẹnijẹ́ ni. Ìwọ náà ló pé lórí kí n pe mẹ́gà lọ́jọ́ yẹn. Mẹ́gà tẹ́ wà ń bẹ̀ ẹ́. Èmi náà dẹ̀ tún bẹ̀ on behalf of mẹ́gà. Ókè ṣé mi ò ti ṣiṣẹ́ àlùbáríkà? Ká ní pé irú ìwọ ìyá òfò yìí náà. Irú iṣẹ́ àlùbáríkà yẹn ló ń ṣe. Àìmọye àwọn èèyàn ni wọn ò ní jàmọ́ lórí social media yìí. Yẹn mọ́ mi ẹ̀. Ó ṣẹ́tù ìjà àwọn èèyàn, wàá máa gbé epo sí ní. Olórí burúkú. Ìyá òfò. Òun gbọ́ wọ́n tó kún ẹ lé olùkọ́kọ́ gàgà. Wọ́n máa yẹ ọ̀bọ̀ tó ti yẹ̀yẹ́ báyìí náà. Ìyá àgbàkù. Wọ́n ti yẹ̀yẹ́ báyìí náà. Mo ṣe jáàmù ẹ̀rẹ́ o. Òní jẹ́rìí pẹ̀lú àwọn tó jọ lọ bẹ́ẹ̀ ní kóòtù. Ẹni tó ṣe wèrè gan tó sọ̀rọ̀ kóòtù kó ti jápa. Olórí burúkú nìyẹn sábọ́ọ̀dù yìí. Àwọn òwe tán. Owó ní dọ̀kásì. Màá gbọ́ ọ̀rọ̀ yẹn lọ sọ yìí o. Owó ní dọ̀kásì dọ̀kásì ní kéde kan dọ̀kásì wá sọ fún ẹ pé kílẹ̀ ní pè fún èwo ní fún mi kọ́bọ̀ nǹkan kan. Ó ṣe sọ fún mi nígbà náà. Ó ti jẹ́ ìsìn ló wá parọ́ mọ́ dọ̀kásì pé dọ̀kásì sọ pé owó ní fún mi pé owó ní fún mi kankan. Ṣèbí wọn ló ní kí dọ̀kásì máa fún mi kankan. Nítorí pé mo ní kí dọ̀kásì máa sọ fún ẹ. Torí pé tí dọ̀kásì bá sọ fún ẹ nǹkan tó bá ṣe mí lóore bó ṣe máa fi sọ̀rọ̀ náà rèé. Èyí náà ìwọ̀nba tó ṣe fún dọ̀kásì náà ló ti fi sọ̀rọ̀ dọ̀la yìí lórí burúkú yóò fò olójú ọ̀bọ. Èmi tí mo ní kí dọ̀kásì máa sọ fún ẹ mo ní pọ́ìntì mi náà. Káyí dọ̀kásì sọ fún ẹ nísìnyí ó wá fún mi lówó kan bó ṣe máa fi bú mi rèé. Ìwọ̀nba wèrè tó ń parapọ̀ gbàláyà fún dọ̀kásì nǹkan kan òun náà ló ti fi bù dọ̀la yìí olóṣì òun rànù ó yẹ ẹgbọ́n tó fẹ́ sọ wèrè. Káṣí wàá bàbí pé ó wà láti mú mi. Tó ń gbọ́. Ẹlẹ́wọ̀n set up people. Àṣẹ gbogbo yín lẹ́sẹ̀ wọn. Pé ó wà láti mú mi. Fọ́ọ̀sì tí ń bá wọn máa ṣe àwọn Kí ẹ lọ. Yẹ ẹ mú mi láì lè. Ó ní dọ̀kásì sọ pé kílò owó ò ní fún owó. Kílò kò ṣe sọ fún mi gbà náà. Please forgive me, Dada. Ó ní àbí gbogbo ìsàlẹ̀ bí ló ti dì mí. So please forgive me ga. Ẹ̀ṣẹ̀ wo ló wá wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ní please forgive me ga. Ẹ̀ṣẹ̀ wo ló wà bẹ́ẹ̀ nígbà tí bá ní mọ́mí o ìyàwó ẹ̀dá kan ẹ̀dá di mẹ́gà o. Ṣùgbọ́n lórí burúkú ni ẹ ìyá àjàrà kúkà. O ò sí níbi tí èèyàn ṣẹ́tù nǹkan rí àfi bí wàhálà kó máa dàárín wọn rú. Ẹ lọ gbogbo àwọn èèyàn tí wọ́n ń jà lórí social media yìí. Ìyá òṣì yìí ló dá wàhálà lẹ̀ láàrin wọn. Olóṣì òun wá ń fi kiri kan wọn kọ́ máa sí òlókè àdàbà ní dìlítì èmi tí mo ti sùn. Olórí burúkú ọkọ̀ yìí kẹ́nu wèrè sọ́wọ́n ọ̀sìn wí ni ẹ ẹranko àgbàlagbà. Ó wá ń yí ìmọ̀jì máa wo obìnrin ẹlẹ́pàá kan. Ọ̀rọ̀ ẹ̀ ò sí ọ̀rọ̀ ẹ̀ wà ní ojú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wà ní kiri náà. Ó máa dúró àwọn èkó ní blackmail. Pírẹ́sídẹ́ǹtì Nàìjíríà kò ti blackmail ni ẹ̀. Àṣírí ẹ̀ wọ́n fẹ́ máa parọ́ sí ó fẹ́ máa tì wọ́n lẹ́yìn wèrè. Ìwọ ló máa gbé wọn dìde lẹ́yìn ó tún máa gbé wọn ṣubú. Aláyé bàjẹ́. Ọmọ máa dọ́gbọ́n máa wá sórí èèyàn lẹ́nu èèyàn. Wàá má béèrè. Ìyá yìí yóò fò níyà yìí o. Ìyá ò fò. Àwọn ò mọ. Kò sọ bẹ́ẹ̀. Irọ́ ni kò sọ bẹ́ẹ̀. Àjọ wà lórí kọ́ọ̀lù ọjọ́ yẹn ni. Màmájì. Ìwọ ló ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọmọ yẹn o. Ike báyìí ìwọ ló ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àjọ wà lórí kọ́ọ̀lù ni o. Èmi mo gbé mẹ́gà wọlé lọ́jọ́ yẹn o. Ìyóòṣì ló ń béèrè
wà bí àgbọ̀ òfò mọ́tò náà ni ó pa ẹ̀ onígbẹ̀rẹ̀ ṣé pèpè ẹ̀ dẹ̀ máa mú ẹ. àṣẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ báyìí. Give your account number. Ẹ wo later I will give you later. Yóò fẹ́ kí fún yóò fòlì lórí burúkú nìyá yìí yóò ṣì yá jára bùkà. Ìwọ ọgọ yóò fò ní ẹwọ èjì àgbà òfò tó ti ń ṣe orí burúkú àti ọ̀rẹ́ èjì. Orí burúkú tó ti ń ṣe láti ìgbà wo mo mọ̀ pàtó ló kọ́ bílọ̀ ìgbè mi mo gbé ẹṣẹ́ pé kó máa fògbó ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n gbòmí pàmpà. Sí náà ó ti ń ṣòṣì náà àti ètò ìyàgẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ 65 ó ti ń ṣòṣì. Yóò fò lélẹ́yìí yóò rí burúkú ni. Olórí burúkú ẹ̀sà mọ́ǹkì ẹ̀sà bíngò iṣẹ́ kí ló fẹ́ ṣe jẹ́ àjọgbọ́n olórí burúkú aláyébàjẹ́. Dọ́kásì wá bó òun ẹ máa gbọ́ wèrè. Voice ti bá parọ́ máa ṣàgbára ni ó ní kí ló ń pẹ̀lú fún lóhùn ní kọ́bọ̀ tó ń fẹ́ fún ẹ. Gẹ̀gẹ́ òjò kí ló kún ẹ òjò sọ fún mi nígbà náà olóṣì dalérú. Bike rider. Olóṣì dalérú. Ó ṣe sọ fún mi nígbà náà yóò fò dalérú. Ó fẹ́ kí n bínú sí dọ̀kásì ò lè ṣẹ̀ mí. Wọn ò ṣiṣẹ́ owó sí dọ̀kásì lọ́wọ́ tó bá ní á fún mi bí ó dẹ̀ ní mi ò lè tọwọ́ bọ̀ olórí burúkú yóò fò. Ìyá ìgbógbó ọmọ ẹ ló máa lọ sẹ́wọ̀n wọ́n kọ́ máa lo ẹ̀wọ̀n ẹ̀sà bọ́ọ̀dù ẹ̀sà mọ́ǹkì ó máa lo ẹ̀wọ̀n àbámọ́dá kì í dá tiẹ̀ kó má ṣe ìgbà ayé ẹ̀ máa dojúrú ojú ayé ẹ̀ ò ní da ó ti tọ̀ kọ́lọ́pẹ̀ ò ní lójú jayé ẹ̀sà mọ́ǹkì àṣẹ́gun olórí burúkú olójú dúdú. ẹ̀sà mọ́ǹkì kan ló kọ rẹ̀ náà ó ṣe é ṣe pé fẹsà mọ́ǹkì tó ń ṣe àbámọ́dá kì í dá tiẹ̀ láàbò. ká ní pé ó rọ̀ mí lọ́wọ́ náà bó ṣe máa fi kúyàn rí ẹlẹ́lẹ́yà onídọ̀tí àgbàlagbà wèrè ẹni òfò àmọ̀rí ẹrú ń dúpẹ́ ikú òjijì ló máa pa owó àmọ̀rí yẹn bó ṣe ń kọ̀ǹkan yẹn owó tó fi kọ̀ǹkan yẹn ò ní fi ṣe kọ́ni mọ́ gbogbo kọ́ni tó fi ṣe ó máa bàjẹ́ ní àṣẹ́kùn. bẹ́ẹ̀ni sọ́hun ẹlẹ́lẹ́yà ni ẹgbẹ́ bẹ́ẹ̀ni sọ́hun ẹlẹ́lẹ́yà ó tẹ́ mi lọ́rùn bí mo ṣe sọ fún Dorkas ju kí n sọ fún West Amonki lọ. Bí mo ṣe sọ fún Dorkas yẹn ó tẹ́ mi lọ́rùn ju kí n sọ fún West Amonki lọ. Torí oore tó o bá ṣe fún yàn gbà yẹn ó máa dúró dé di ọjọ́ tó máa ṣẹ̀ ẹ́ láti fi oore yẹn bú ni. Irú náà nǹkan náà òun náà ló ń ṣe fún Dorkas lọ́wọ́lọ́wọ́ yìí. Ìwọ àmọ̀rí yẹn tó ń kọ́ ọkọ̀ púpọ̀ yẹn nǹkan tí mo máa sọ fún ẹ ti ṣe mú ara ń ti ẹ̀bẹ̀ ẹ̀kọ́ ni mo lọ. Ẹ̀sà mọ́tò olójú dúdú ìka èèyàn ìgbà mẹ́ta ní ìgbà ẹ̀dá àárọ̀ ọ̀sán alẹ́ ó ti fi gbàrú ẹ̀ ó ti fi ṣòṣì Ọlọ́run tún fi aṣẹ́wó àti wèrè òpó pàǹpá ẹ̀ ó tún fi gbé ẹ nílùú ibi tó wà síbẹ̀ náà ó tún fi ìgbà lé ẹ ó tún fi ipò tún bàjẹ́ jọ sọ fún mi nígbà tó ò bá lè gbá pátí ò lè gbẹ́sẹ̀ mọ́ àwọn wo ló fẹ́ dúró tiẹ̀ náà Ẹ̀sà Mọ́ǹkì pẹ̀lú wà burúkú tó ń wù yìí àwọn wo ló fẹ́ dúró tiẹ̀ náà dìgbòlugi ó fún mi lọ́wọ́ kan ó fún mi lọ́wọ́ tẹ̀mí gbogbo tó lọ fún mi náà rí alimọ́ni fún wọ̀nyí owó olódùkú tó dún fún mi ṣé mo ní pé mo nílò lẹ́kọ̀ọ́ mo fẹ́ gba lẹ́kọ̀ọ́ wá fún mi ní owó olé ni Ẹ̀sà Mọ́ǹkì ẹ̀sà ọ̀bọ òpònú àgbàlagbà onífura dáradára wáyé má ṣe rere. ìyá alágbo mo kí ọ kú oríire o. ó pé ìyàwó mi bímọ wá fún mi ní olórí burúkú ẹ̀sọ́ kókó mi ò lè àṣìyè olórí burúkú wéèrè òbèrè ọ̀sìn wí gbogbo tí ó mọ̀ lákọ̀ máa sọ àràbù ti bá tiẹ̀ jẹ́ lọ́jọ́ alẹ́ yìí àràbù ti bá tiẹ̀ jẹ́ lọ́jọ́ alẹ́ yìí níbo ló fẹ́ bọ́jú alẹ́ dá yóò fò òun sọ pé èmi sọ pé èmi ní kò máa ṣẹ́tù ìjà ṣé kò yẹ fún ẹ láti máa ṣẹ́tù ìjà ṣé mi kò máa dàrú ló yẹ kó ló fẹ́ gbẹ̀yìn ayé ẹ̀ sí ọ̀bọ lágídò aṣèrè ẹ̀dá awáyé má ṣe rere ní òfò ó kàn sọ gbogbo ẹ̀ àwùjọ sódì náà àti òjẹ́ tó gbé fọ́ọ̀tì ẹ̀. ó máa parí ìjà olórí burúkú tí parí ìjà wá ti yá. ṣé o ń gbọ́ olórí burúkú aláyé báyìí sẹ́ni bá ní kó máa parí ìjà ṣé ìyẹn ò dá ni yóò fò ilé ní kó gbé sọ̀rọ̀ ìlú àgàdì. olórí kò ní dáa fún ẹ ó yìí làgàtà. olórí burúkú aṣèrè yíkọ́ ọmọ nílé olórí burúkú nígbà tó jẹ́ pé gbogbo ọmọ òṣòrí rere olórí burúkú ẹni òfẹ́ ní àdánù ẹni ìdèmí ká ọmọ nílẹ̀
Mọ́mí ẹ fẹ́ yọkọ̀ sí ẹ fẹ́ yọkọ̀ sí ẹ fẹ́ yọkọ̀ sí. Ó mà ká ti ilẹ̀ láti ọdún tó wọ̀ wèrè. Jẹ́ kí ó tún bá ṣe àrẹ̀. Ìgbà tó ní kí lọ ṣe kíní nìyẹn o. Olórí burúkú ni ẹ ẹni òfò. O ò ní jèrè o, òkú ló máa pa ẹ́. O máa bọ̀ olórí fẹ́mi ní 2 million. Ẹ̀sà mọ́ńkì ò ní jèrè. Olórí burúkú ìmájì èmi tí mo kọ́lé tí mo ní mọ́tò màmá tó fẹ́ pé mi ò tí ì jẹun ẹ̀rí olórí burúkú lélẹ̀. Ẹ̀rí pẹ́ ni òfò ní ẹ́sà bọ́ọ̀dù yìí. Onílé mi ń bàdàn wá bú. Ilé wo ni wọ́n kọ́ sí Ìbàdàn? Ẹ́sà bọ́ọ̀dù pé ilé ti ẹ̀dá lẹ́kọ̀ọ́ yìí. Kẹ́mi pé ilé ẹ̀dá ń bàdàn ní Ìbàdàn ní pé débi Èkó. Àṣìírí olórí burúkú. Ilé tí mo fi wẹ̀ padà tó ọ̀tọ́ ọjọ́ pé àdàbà ọ̀gá kìnìún ọ̀gìnì kan kí wà bá mi yẹ kí nìkan olóṣì yóò fò yìí. Ilé òun kò mo níbi tọrẹ ẹ̀ tún kọ́. Orí. Ilé òun mo níbi tọrẹ. Olóòkọ́ lẹ́sìn ládùn kan. Olórí burúkú lélẹ̀. Ilé ti ẹ̀dá ẹ̀sà mọ́ńkì àṣìírí. Ilé ti ẹ̀dá. Olórí òkè. Ilé náà wẹ́ta 50 million. Olórí burúkú. Ó kọ́ lé odò, ó kọ́ kànga, bí ò tiẹ̀ kọ́lé ó kọ́ kànga, iye bu ó kànga, ó ṣàrí blọọkù mọ́lẹ̀. Ó pa bọ́ọ̀wò tí ò sunmi, ó ṣe nǹkan kan, ó ṣe pírójẹ́tì kan Nàìjíríà, ìyẹn tá a rí nìyẹn àti rí yòókù. Ó gbẹ́ kànga bí ò tiẹ̀ sunmi, ó gbẹ́ bọ́ọ̀wò bí ò tiẹ̀ sunmi ń bẹ̀, àdàbà ó gbẹ́ bọ́ọ̀wò. Omi tó ṣe fún ọ́nbàdàn òsínú kan máa gbowó, ó ti ń gbowó omi Ìbàdàn o. Ṣé torí kọ́ ṣé òkè ó investment ní bọ́ọ̀wò yẹn olójú dúdú mílíọ̀nìà odidi mílíọ̀nìà àwọn bọ́lá àbòdì òtún rèrè rẹ̀ àjàgbà májá máa gbọ́mọ̀ rẹ lọ torí gọ́sàn rẹ ni. Ìyá Alágbo congratulations, owó tí àdàbà tí ó ní gba 150,000 naira ṣó tó ṣe fún Ìyá Alágbo ń jò ní tó ń bú Ìyá Alágbo tó lóun bá Ìyá Alágbo sùn, Ìyá Alágbo tí ò rí rí tó ní Ìyá Alágbo ológìlóbò ìyàwó ilé onílé òní yìí ṣó ti rí àbòsí pa wọ́n pọ̀ ṣó ti rí ọ̀rọ̀ rẹ ló sọ wọ́n di bẹ́ẹ̀sì ọ̀rọ̀ ẹ náà ló padà tú wọn ká. Ìyá Alágbo mo kí ọ kú oríire wọ́n ló lóríire léyìí o mo ń gbọ́. Ṣé ti rí so aṣọ agbára wà lọ́wọ́ Esabod ẹ̀yin tẹ́ ń sọ pé Lizzy ń ṣoògùn o ṣé ń gbọ́ aṣọ agbára wà lọ́wọ́ Esabod ló ṣe máa ń gùn kó máa ṣépè fún yàn ṣé ẹ gbàṣírí wọn tó ń tú so aṣọ kan wà lọ́wọ́ ẹ̀ aṣọ agbára àwa máa sọ pé èèyàn kan ń ṣoògùn wo má dira o lórí social media yìí má dira ìwọ máa bá wọn dá sọ̀rọ̀ tí ó kàn ẹ́ lórí social media ìbọn ṣá máa gbẹnu ẹ sọ̀rọ̀ tí ó kàn ẹ́ ọ̀rọ̀ tó mọ̀ díẹ̀ ni kó máa gbẹnu sí ṣó ń gbọ́ aṣọ agbára ṣó ń gbọ́ tán láṣọ máa mú ẹ̀jẹ̀ ṣó ń gbọ́ ṣé wọ́n ń gbọ́ kó o dúró bẹ̀ kó léèyàn kan ń ṣoògùn bíbélì ni kó mọ̀ gbé kiri ṣó gbọ́ múra má dira jókòó bẹ̀ ṣó gbọ́ máa bá wọn gbé ẹnu ẹ sí ọ̀rọ̀ tí ó kàn ẹ́ kó máa dá sí tí ó kàn ẹ́ lórí social media ṣó ń gbọ́ aṣọ agbára tó máa mú ẹ̀jẹ̀ ṣé ń gbọ́ lórí social media mo ní gbogbo many people yìí ti fẹnu kọ wọ́n wá ní ẹ̀ṣẹ̀ yẹn pé kẹ́ lọ bẹ tẹ́ ẹ̀ṣẹ̀ ó ló máa padà mú ẹ̀jẹ̀ náà aṣọ tó máa padà mú ẹ̀jẹ̀ mo rú aṣọ tó jẹ́ wọ́n ti wá agbára kọjá kádàrá wọn àwọn náà ní 7 book of Moses lọ́wọ́ ẹ máa gbọ́ lọ. Aláìlójú tí àgbàlagbà òpònú àwọn ẹ̀ máa ṣe rere.
jẹ́ kí ọ lẹ́yìn ló kọ́lé ságúgù ọmọye tán talẹ̀ lágúgù sìn agúgù téèyàn bá fẹ́ ra ilẹ̀ ní agúgù ó sì máa ní 10 to 20 million naira lọ́wọ́ agúgù tó ní kìíní tí ò bá jù bẹ́ẹ̀ lọ gan pápá because àárín Ìbàdàn lágúgù wà kéèyàn tó lò mi ò tiẹ̀ ríbi tó ti fẹ́ ra lẹ̀ lágúgù ta lè mo máa wọn life ẹ ló mo wọn life o téèyàn bá fẹ́ ra lẹ̀ lágúgù do you know how much it is kéèyàn tó ra lẹ̀ tó bá kọ́lé ságúgù agúgù ọ̀rẹ́ méjì ẹ̀ mọ́yé tán talẹ̀ ń bẹ́ẹ̀ sìn ó tẹ̀ lè rí lẹ́rà ń bẹ́ẹ̀ bó ló ti fẹ́ rí lẹ́rà ládùúgbò yẹn ẹ máa bọ́ lọ. olórí burúkú ẹ̀sà máa ń ti ọ̀pọ̀ olójúwọ̀ kòwò. ìyẹn mọ́mì rẹ̀ náà ìyá rẹ̀ mọ̀ ni your mommy my mommy ó lẹ́kọ̀ọ́ ẹ̀yà mò ń bọ̀ ẹ̀. olórí burúkú mú ti ẹ̀ jáde ẹni èpè ẹni àárẹ̀ ẹ máa gbọ́dọ̀ wòlé tó tún máa sọ́ sí olórí burúkú. aláyé dọ̀tí àgbà òṣì. bàbá ẹ̀ àwọn ọmọ ẹlẹ́màá rìn gbogbo wọn bá bí ṣì olórí burúkú. o ní jèrè mo gún ẹ lẹ́nì olórí burúkú òfun mi ògùn ló máa pa èyí òfò èmi ní gún ẹ lẹ́nì wọn náà máa bọ̀ mọ̀ fi gún ẹ lẹ́nì wàhálà rẹ̀ ni gbogbo ẹ̀yìn tí ẹ̀yọ́ kọ́mẹ́ntì ìṣirò ti fi nìkan ọwọ́ lómi kọ́mẹ́ntì yẹn o máa fọwọ́ yẹn gbọ́mọ bí mi o tún ṣe rere mọ́ àwọn ìran sábọ́ọ̀dù ikú òjijì ló máa pa ẹ́ tọmọtọmọ ẹ sábọ́ọ̀dù lórí burúkú irọ́ ti bá tiẹ̀ jẹ́ ẹ sá mọ́ǹkì ẹni òfò ẹni àárẹ̀. ẹnu sáwọn èmi mo ní ṣọ́ọ̀ṣì wèrè tó bá gbọ́ tán ọ̀nà bèrè dáadáa olórí burúkú èmi mo kọ́ ṣọ́ọ̀ṣì èmi mo ní ṣọ́ọ̀ṣì ní wèrè olórí burúkú. ẹnu sáwọn olórí burúkú yóò fò àwọn ẹ máa ṣe rere ẹ tún gbọ́dọ̀ wẹ̀. àwọn ọmọ ẹ ló máa rìn wò wọjà. ẹnu sáwọn àsìnwé àgbàlagbà olóòórùn olódúdú ọ̀bọ ìnàkí ẹni òfò ẹsẹ amọ́ǹkì ẹsẹ ọ̀bọ. o ní jèrè wọ́n tó ń bẹ́ẹ̀ mi kí lọ́ọ́ máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ fáwọn èèyàn o kọ́ lórí fún mi lọ́wọ́ ni wọ́n fi mi. o ní jèrè àbí olórí burúkú o ní jèrè tọmọtọmọ yóò lórí burúkú ẹni. lẹ́nu sọ ẹ jẹ́ mo padà ní olórí burúkú àwọn ọmọ ẹ̀dá oríire táwọn ọmọ ẹ̀ ṣe dà ẹsẹ amọ́ǹkì ẹsẹ amọ́ǹkì ògùn wúlé bẹ́ẹ̀ni olórí burúkú olófò olórí burúkú ṣé kò jẹ́ kó máa bá wọn parí ẹ̀ ni ṣé nǹkan tí mo wá sọ ẹ́ ti burú jù ẹni èpè ẹni àárẹ̀ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ olórí burúkú àwọn ẹ̀mọ́dọ̀ tó ń lò àwọn tí wọ́n ń gbàbí òun lò àwọn ọmọ ọlọ́mọ kọ́ máa fi bàtẹ̀ èèyàn jẹ́ wọ́n ń gbójú pamọ́ èpè dẹ̀ mú wọn àwọn ọmọ tó yẹ pé ìwọ yẹn wọ́n máa lùkú wọlé wọ́n máa lùkú jáde nínú ilé wọn ni gbogbo èyí tẹ̀ ń ṣiṣẹ́ ibi tẹ̀ ń kọ́ nǹkan burúkú tẹ̀ ń sọ̀rọ̀ ibi tẹ̀ ń gbójú pamọ́ lórí èmi Àdàbà Síónì ikú òjijì ló máa wọlé tó ìtọmọtọmọ ẹ sàmọ́ǹkì ò ní rájẹ jẹ wọn olórí burúkú ọ̀pọ̀ ìnàjì àwáyé má ṣe rere yóò fò òṣòrí burúkú láti lórí social media. irú kú wo ló wá máa pa ìwọ tó ń ṣe ṣóòdẹ́ni tó mọ̀ rí